Akabaola lókè lágbára Olódùmarè láàmú lọ àdúrà ó gbà. Lára ọṣẹ tó jẹ́ pé èmi gan fúnra mi ò kì í fi ṣeré but n bá drop ẹ̀ sìn a máa ráwọ̀ èèyàn dáadáa tán máa jẹ́rìí sí torí mo bá àwọn èèyàn ṣe dáadáa láàrin ìgbà tí mo fi kalẹ̀ a dẹ̀ ráwọ̀ èèyàn tán ṣe gan fúnra wọn tán jẹ́rìí sí dáadáa. Kí nìkan tí a lọ wá ẹ̀rì òun ni torí ẹ̀ lómi tí máa bẹ̀rẹ̀ kí ni ìdípa kọ́ṣẹ́ kí ni kíní kan ṣe ti rí ọṣẹ òun ni elétè mi ló kù ní mi jẹ́ kó tán ní ọ́fíìsì mi ṣe ti rí the same thing nǹkan tí mo fẹ́ ṣe lé ní òun náà lélẹ̀ nígbà tí máa bẹ̀rẹ̀ pé kí ni ìdípa kọ́ṣẹ́ mo ti ń ṣe this is going to 7 or 8 years tí mo ti mọ ọṣẹ yìí. Bàbá mi kan ní Ìlọ́rọ̀ náà ní iṣẹ́ yẹn bàbá yẹn ti kú ní last year bàbá yẹn kú ní year yìí kó ló dùn máa rí kó bá mi tẹ̀wọ̀n sáfẹ́ rere káwo eré ẹ̀ mọ́ jẹ́ mọ́ rẹ̀ kí mọ́ rẹ̀ mọ́ jẹ́ lójú ọpọ́n fá iṣẹ́ ẹ̀ dáa akọ àwúre akọ ọṣẹ àwúre náà kọ lákọọ́lẹ̀ nínú iṣẹ́ ẹ̀ kí ni kí ta á lọ wá ẹyẹlé kan ó lè jẹ́ funfun ó lè jẹ́ lè tó ní ọ̀dà kọlọ̀ lára kì í ṣe kó jẹ́ pure white á lọ wá ẹyẹlé kan á wá lọ wá abẹ́rẹ́ ọ̀pọ̀rọ̀ 201 ìyẹn ni abẹ́rẹ́ ìránṣọ 201 á wá gbé ẹlẹ́ á wá mọ ẹlẹ́ yẹn á wá mọ abẹ́rẹ́ ilé kọ̀ọ̀kan á mọ ti bọ ẹlẹ́ yẹn lára nípa ẹlẹ́ yẹn láàyè ni o á mọ ti abẹ́rẹ́ á mọ abẹ́rẹ́ ilé kọ̀ọ̀kan á mọ ti bọ̀ ní gbogbo ara á mọ ti bọ̀ ní gbogbo ara a lè ti bọ̀ lọ́rùn a lè ti bọ̀ níkù a lè ti bọ̀ ní gbogbo á ṣà máa ti bọ̀ abẹ́rẹ́ yẹn á mọ ti bọ̀ gbogbo ara títí bí ọ̀tà lọ́bẹ̀ ní so títí abẹ́rẹ́ yẹn fi pé 201 á ti bọ̀ gbogbo ara yẹn lé yẹn á wá gbé ẹlẹ́ yẹn á wá gbé sínú apẹ ìjóògùn wa ṣé àti gbé sí á wá lọ wá èso apá níwọ̀nba á dà sí á wá lọ wá ewé àlùpàídà á lọ wá ẹ̀gún èṣùṣù èso yẹn nìyí torí ẹ̀yin tẹ̀ bá dá mọ̀ tẹ̀sí òun èmi náà fẹ́ ṣe èso yẹn nìyí èso apá òun nìyí kò níye kò ní kà fíàlà níye wa kò níye kò ló ń kà á dà sí á wá lọ wá ẹ̀gún èṣùṣù nǹkan tó ń pè ní ẹ̀gún èṣùṣù nítorí ẹ̀yin tẹ̀ bá dá mọ̀ ẹ̀gún èṣùṣù ṣe ti rí òun náà á kò sí níwọ̀nba á wá lọ wá ewé àlùpàídà ó lè jẹ́ gbígbá ó lè jẹ́ tútù á kò sí ṣàlàyé mi yé wa ó di jíjó tá bá ti jó tán á wá lọ sí òkun náà dáadáa tá bá ti jó tán á sọ̀kalẹ̀ á jẹ́ kó tutù tó bá ti tutù á wá mú àwọn abẹ́rẹ́ yẹn lẹ́yìn kọ̀ọ̀kan á ṣàkó nínú òògùn yẹn ṣe pé 200 àwọn alábẹ́rẹ́ yẹn á máa padà wá tú á mọ̀ tú ká ní o wọ́n sọ pé torí pé mo ti kà ní bẹ̀rẹ̀ wọ́n jẹ́ ń kà ní kinní kan rárá o má lọ ṣe mistake tábẹ́rẹ́ kan bá ti lè dín nínú ẹ̀ òògùn yẹn ò lè ṣiṣẹ́ o kàn waste owó lásán ni bẹ́ẹ̀ lẹ́ni tábẹ́rẹ́ kan bá lé o ṣe wá lọ ń pè pé àbájọ 200 201 lẹ́ni ká jó mọ́ ìgbà tí mo wá ọmọ kan bá mi kà ìgbà tí mo wá padà wá tú kà mo wá rí i pé 203 ní kí ni kí n ṣe mi ò ní dá ilé òru foolish question yẹn o tú kà 201 lábẹ́rẹ́ gbúdọ̀ jẹ́ kò gbúdọ̀ lé kò gbúdọ̀ dín èmi kọ́ ló kọ àkọọ́lẹ̀ oògùn abala kọ́lẹ̀ là ń ṣe bẹ́ẹ̀ ládẹ̀ bá bẹ́ẹ̀. tẹ́ bá ti wá jó tán ẹ jẹ́ kó tutù ẹ wá farabalẹ̀ ẹ ṣa abẹ́rẹ́ ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ ṣa kúrò nínú oògùn yẹn kò síbì kan ẹ̀ ní jẹ́ kí n sọ̀nù nínú ẹ̀ ẹ wá lọ oògùn yẹn tó kùnà dáadáa ẹ wá pò mọ́ ọṣẹ dúdú ẹ fòmí pò ẹ wá kó ọṣẹ ẹ wá kó sínú gbá ọlọ́mọ rí tó bá tóbi níwọ̀n bá tó lè gba ọṣẹ yẹn tẹ́ bá ti wá kó ọṣẹ yẹn sínú gbá ẹ wá mọ̀ mú abẹ́rẹ́ yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ mọ̀ ti bọ orí ọṣẹ yẹn títí tí ó fi pé 201 abẹ́rẹ́ yẹn mọ̀ mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan má sọ pé bàbá ayé mo lè kó mẹ́rin papọ̀ ó mọ̀ mú abẹ́rẹ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ó mọ̀ ti bọ orí ọṣẹ yẹn títí tí ó fi pé 201 tó bá di pé 201 á wá dé ọṣẹ yìí á gbé pamọ́ síbì kan tá a bá ti fẹ́ wẹ̀ ó 7 o 31 26 57 or ó 7 o 31 83 45 83 òun ni nọ́mbà méjèèjì tí ò yí padà mi ò ní nọ́mbà mi o yes tó bá lọ dá ànúdá nọ́mbà tẹ́ bá lọ bá sọ̀rọ̀ yàtọ̀ sí nọ́mbà ilé mi kọ́ o àwọn èèyàn ó kó àkáǹtì lórúkọ mi ní Facebook ní TikTok ní Instagram everywhere náà tí ó kó àkáǹtì náà forúkọ mi sí táwọn fi nọ́mbà tí wọ́n sí ṣùgbọ́n bí sọ pé nọ́mbà méjèèjì tí mo pè jáde lẹ́nu ara mi ní kò pè
tó bá yẹ ṣe ní WhatsApp bèrè fídíò call kó rojú ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ àdúrà wa gbà. Tá bá ti fẹ́ wọṣẹ yẹ a wá yọ abẹ́rẹ́ a lè yọ bí 10 lójú kan ní ibi tá ti fẹ́ bu ọṣẹ yẹ ojú ibi tá bá ti yọ abẹ́rẹ́ yẹ ibẹ̀ láti bu ọṣẹ yẹ a lè yọ abẹ́rẹ́ bí 20 ní ibi kan báyìí lẹ́gbẹ̀ẹ́ kan báyìí ká yọ abẹ́rẹ́ yẹ 20 ká yọ ayọ̀ sórí ibi kan ojú ibi tá ti bu abẹ́rẹ́ yẹ láti yọ abẹ́rẹ́ yẹ ibẹ̀ láwa bu sórí kẹ̀kẹ́ tá bá ti bu sórí kẹ̀kẹ́ a tún wá mú abẹ́rẹ́ yẹ lẹ́yọkọ̀ọ̀kan a tún ti bọ̀ padà ṣàlàyé mi yé wa a lọ gbé ọṣẹ pẹ̀lú àdúrà tó bá tún di ọjọ́ mi ta tún fẹ́ wẹ̀ a tún lè yọ anyway láti lè yọ abẹ́rẹ́ yẹ a tún lè yọ lẹ́gbẹ̀ẹ́ bíi ká tún yọ bóyá 20 àbí mélòó kan tá fẹ́ yọ ká yọ kalẹ̀ a tún bu ọṣẹ yẹ tá bá tún bu ọṣẹ a tún kó sórí kẹ̀kẹ́ a tún tu abẹ́rẹ́ a tún ti abẹ́rẹ́ bá ṣe wẹ̀ títí tọ́ṣẹ yẹn fi tán ní tested confirm ni ẹ lọ gbìyànjú ẹ̀kọ́ wá fún mi lábọ̀ a kọ àwúre tó dájú ni àsìkò tá a bá ń wẹ̀ o ò lè ráwọn ajé o ò lè ráwọn owó bẹ́ẹ̀ ni mo wí fún ẹ o ò lè ráwọn owó o ò lè ráwọn pé ẹ ò rówó náà àbí o ò rájé ṣe nídìí kan tó bá ń ṣe Olódùmarè ọgbọ́ ẹ yẹ ká lọ dán wò ẹ wá fún mi lábọ̀ àdúrà wa gbà ẹ má gbàgbé nẹ́bà mi ò yí padà ó 7 31 26 57 or ó 7 31 83 45 83 ẹ lè pè mí sórí ẹ̀ ẹ̀ lè ṣe WhatsApp sórí ẹ̀ àdúrà wa gbà ó ń bọ̀.